gbogbo ìrètí, ẹ̀bẹ̀ àdúrà àti ìrètí ìkọ̀kọ̀ tí gbajúgbajà olóṣèlú ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni tí ó jẹ́ mínísítà ọ̀rọ̀ iná lórílẹ̀‐èdè yìí àná tó kọ̀wé fipò sílẹ̀, ìyẹn olóyè Adébáyọ̀ Adélabú, ẹni tí ó gbajúmọ̀ sí Pẹ̀nkẹlẹ̀ Mẹ́ẹ̀sì. Gbogbo ìrètí tí bàbá náà tí ó ní tó sì tó ń gbàdúrà níkọ̀kọ̀ wípé ìyanu lè ṣẹlẹ̀ kí tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ìpínlẹ̀ Ọ̀yọ́ kó bọ́ sí i lọ́wọ́. Gbogbo ẹ̀ ó ti já sí pàbó báyìí o, nítorí pé a lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín pé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti fi orúkọ sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé ìgbìmọ̀ asòfin àgbà yàn the senator representing Ọ̀yọ́ South at the upper chamber of the National Assembly, Senator Sharafadeen Ali, wọ́n ti fi orúkọ ẹ̀ ránṣẹ́ sí àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà Independent National Electoral Commission INEC gẹ́gẹ́ bí olùdíje fún ipò gómìnà ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Kódà níṣe ni Sharafadeen Ali ó ti gba ìwé ẹ̀rí mọ́yégé èyí tó ti sọ di ojúlówó olùdíje tí ó ṣojú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò ìdìbò tó ń bọ̀ lóṣù kejì ọdún 2027 náà. Ẹ rántí pé lóṣù díẹ̀ sẹ́yìn tí ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wáyé, ó ní Adébáyọ̀ Adélabú ló kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí mínísítà lábẹ́ ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lọ díje du ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n níṣe ìní sẹ́nitọ̀ Sharafadeen Ali tó jẹ́ ẹ̀karùn-ún balógun Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn inú máa fi ẹ̀yìn Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹlẹ̀ Mẹ́ẹ̀sì inú fi ẹ̀yìn ẹ̀ janlẹ̀ tó sì jáwé olúborí láti gba tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú APC. Ṣá o, pẹ̀lú bí eléyìí ṣiṣẹ́ wá rí, níṣe ni Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹlẹ̀ Mẹ́ẹ̀sì inú máa yarí wípé màgòmágó ó wà nínú ètò ìdìbò ọ̀hún àti wípé sẹ́nitọ̀ Sharafadeen Ali kò jáwé olúborí rárá. Kódà níṣe ni Adébáyọ̀ Adélabú inú sì ń sọ fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ wípé àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC lókè ìyún ní Àbújá wọn ò tí ì kéde ẹni tí ó jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́lé tàwọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tó túmọ̀ sí wípé gbogbo àwọn tó ń sọ pé ẹnìkan ló ti gba tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú APC irọ́ ni wọ́n ń pa, nítorí pé wọn ò tí ì kéde ẹnikẹ́ni. Ọ̀rọ̀ tí Adébáyọ̀ Pẹ̀nkẹlẹ̀ Mẹ́ẹ̀sì sọ yìí inú sì ń fún ọ̀pọ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀ ní ìrètí ìpè bóyá wọ́n sì lè fún ní tíkẹ́ẹ̀tì ìyanu sì lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹ gbàgbé o, ìyanu yìí ò lè ṣẹlẹ̀ mọ́, nítorí pé a lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín pé ẹgbẹ́ òṣèlú APC l'Àbújá tí Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹlẹ̀ Mẹ́ẹ̀sì tí ó ní wọn ò tí ì kéde olùdíje, wọ́n ti fi òǹtẹ̀ lu Sharafadeen Ali báyìí o. Orúkọ ẹ̀ náà sì ti fi ránṣẹ́ sí àjọ INEC gẹ́gẹ́ bí olùdíje wọn, èyí tó ti fi òpin sí gbogbo ìrètí tí Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹlẹ̀ Mẹ́ẹ̀sì àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n lè ní.